A kú dédé àkókò yìí o. Ìròyìn yàjóyàjó ni mo mú wá sí ìgbọ̀nyín láti iléeṣẹ́ jígí alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ti wọ́ Martins Hotels, ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Very Dark Man, lọ ilé ẹjọ́ o. Lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó wọ aṣọ ọlọ́pàá láì gba àṣẹ. Ṣáájú ni agbẹjọ́rò VDM Adéyanjú ní iléeṣẹ́ ọlọ́pàá ti VDM mọ́lé lẹ́yìn tí ó jẹ́ ìpè wọn o. Oníbàárà mi, VDM ni ọlọ́pàá tì mọ́lé o lẹ́yìn tí ó jẹ́ ìpè wọn ní iléeṣẹ́ ọlọ́pàá ìlú Àbújá. VDM gbàgbọ́ pé ọ̀rẹ́ wa ní iléeṣẹ́ ọlọ́pàá bó tilẹ̀ jẹ́ pé wọn kì í ṣe ọ̀rẹ́ wa o. Nínú àtẹ̀jáde tí iléeṣẹ́ ọlọ́pàá gbé síta, iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn ń ṣe gbogbo nǹkan o láti má jẹ́ kí àbùkù ta bá iléeṣẹ́ ọlọ́pàá, pàápàá ní ọ̀nà tí kò bá òfin mu. Bákan náà ni wọ́n rọ àwọn aráàlú láti mọ̀ nípa ìgbẹ́jọ́ náà o. Ní ọ̀sẹ̀ tó kọjá, iléeṣẹ́ ọlọ́pàá bu ẹnu àtẹ́ lu lílo aṣọ ọlọ́pàá ní ọ̀nà tí kò bá òfin mu. Pàápàá bí VDM ṣe lo aṣọ náà nínú fọ́nrán kan tó gbé síta lórí ayélujára. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ má bá wa subscribe sí ìkànnì jígí alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Orúkọ tèmi ni Afọláṣadé Abbas láti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣé púpọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìkànnì jígí alára. Jígí alára. Jígí alára. Jígí alára. Ìkànnì jígí alára 24 bàbá gbogbo.